Thank you. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ gbogbo àṣìbí ayé ẹ̀rọ tí ọjọ́ àti sùn. Agbófinró part 6 Agbófinró part 6 gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo Agbófinró apá kẹfà ó yẹ súnmọ́ mi ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti mẹ́sẹ̀gì mi lọ pé fíìmù Agbófinró yìí ibi tó lọ ó lágbára wípé àwọn fẹ́ wo part 6 nítorí pé ibi tí fíìmù yẹn lọ parí sí ní part 5 pé àwọn ń gbádùn fíìmù yẹn bó ṣe lọ. Wọ́n ní fún ìdí èyí SMD King wàá gbé wa débẹ̀ ìgbà wo làwọn máa rí Agbófinró apá kẹfà wò lórí YouTube. Nítorí ẹ̀ náà ni mo ṣe wà ń bí lọ́jọ́ tòní láti wá ṣe kíni láti wá gbé gbogbo yín débẹ̀ pàápàá jùlọ èyí tẹ́ ń gbádùn sinimá Agbófinró. Tó bá fẹ́ wo sinimá Agbófinró súnmọ́ mi síbi jẹ́ ká jọ sáré jọ wo fídíò yìí. Àkọ́kọ́ ni pé ìbéèrè tí màá bi ọ́ ni pé ṣé lóòótọ́ ló gbádùn sinimá Agbófinró? Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ gbádùn sinimá Agbófinró ẹ máa drop ẹ̀ ní comment section. Ẹ jẹ́ ká mọ̀ pé lóòótọ́ lẹ̀jẹ̀ gbádùn sinimá Agbófinró kẹ́ni máa bá wa share fídíò yìí. Tó bá dẹ̀ ṣe rí subscribe make sure pé ó tẹ subscribe button yẹn kó subscribe sí channel yìí nítorí orí channel yìí láti máa gbé yín débẹ̀ láti máa ṣàlàyé fún yín ìgbà tí àwọn fíìmù yìí bá máa jáde sórí YouTube. Ìgbà wo gangan ni sinimá yìí máa jáde ẹ farabalẹ̀ jẹ́ kí n ṣàlàyé fún yín. Sinimá Agbófinró máa jáde ní next week Wednesday. Bẹ́ẹ̀ ni next week Wednesday ẹ lọ gbáradì lẹ̀ tó bá di next week Wednesday gbogbo wa máa ṣe kí ni a máa láǹfààní àti wo sinimá ńlá yìí ìyẹn Agbófinró part 6. Ṣé fẹ́ kí Agbófinró part 6 ẹ fẹ́ kó tún máa continue ni àbí kó parí sí part 6? Tẹ́ bá fẹ́ kí sinimá yìí máa continue kó ní 7 kó ní 8 kó ní 9 kó ní 10 bíi ti Kọ́lé Oṣó tó ń lọ lọ́wọ́ ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ayọ̀ Olaiya àwọn náà máa ṣe kí ni wọ́n máa go through comment section wa láti mọ nǹkan tẹ́yin olólùfẹ́ ń fẹ́ nǹkan tẹ́ nílò nǹkan tẹ́ ẹ fẹ́ kọ́ fún yín. Bẹ́ẹ̀ ni ó yá ẹ jẹ́ ká mọ̀ ní comment section tẹ́ bá fẹ́ kí sinimá Agbófinró kó máa continue lọ tàbí kó parí sí part 6 yẹn ẹ tètè sọ ní comment section nítorí pé nǹkan tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ Ayọ̀ Olaiya òun náà ló máa ṣe kí ni òun náà ló máa fún yín. Sinimá Agbófinró ó máa láàdùn gan ní Wednesday tó ń bọ̀ yìí ló máa jáde. Ẹ jọ̀ọ́ máa tún padà wá gbé yín débẹ̀ ní dédé agogo tó máa jáde ní Wednesday náà kì í ṣe Wednesday ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí o next week Wednesday òun ló máa jáde. So fún ìdí èyí tó bá ti subscribe sórí channel ìyẹn Àṣeyọrí TV make sure pé ó ṣe kíni ó tẹ subscribe button ẹ á máa gbé yín débẹ̀ bó bá ṣe lọ ní agboolé Yorùbá film industry. Kó tó dìgbà náà ire o.